ó ní ṣubú ní wálé o. Help àwọn àbúrò ẹ̀, help bàbá ẹ̀, help àwọn family ẹ̀, àwọn sàwáwù tẹ́jọ bẹ̀rẹ̀, help wọn. Àyàn mẹ́rin ló wá fẹ́ help. Nígbà tó ń ṣe cultural dance, help ẹ̀. Ṣáà láti ní impact láti nípa nínú ayé wọn. Àwọn tó ń ṣe dáadáa sẹ́ ńgbà tó ti jẹ nǹkan kan, help wọn. Àwọn tó ń ṣe dáadáa sẹ́ help wọn kí wọ́n lè máa ga sí ni o. À ń fowó yanró, à dẹ̀ ń fi ibi san oore. Please, my brother, no matter what, your father is still your. Now, ẹ jẹ́ kí n hold on, Bino. Now you have heard the story. For some of you don't understand Yoruba, the guy is Asake's friend, and he came out to say they were childhood friend. He saw everything when Asake was growing up. That the mother left when Asake was just 3 years old, and the father took charge. In fact, he said where Asake was going to school, the father was the one in charge. You know, that's just the bottom line of what he was saying. And I don't want us to waste time. Now, mo fẹ́ kẹ́ gbọ́ àwọn voice note kan tó send it sí mi. Ìyá Asake, ìwọ la bá ní ọ̀rọ̀. Ìyá Asake. A ló jẹ̀bi o, a ló jàre ọkọ bàbá ọmọ ẹ̀. The question is, ọmọ ẹ̀ ti ní orúkọ. I hope she gets hold of this video. Ọmọ ẹ̀ ti ní orúkọ. Ó ti ní orúkọ. Orúkọ tó dẹ̀ ní gbogbo abiyamọ tí ó bá fẹ́ kórúkọ ọmọ òun bàjẹ́. Àfi tó bá jẹ́ pé nǹkan míì wà ńbẹ̀. Àwọn èèyàn sọ̀rọ̀, gbogbo àwọn tó ń sọ̀rọ̀. Wọ́n ní bàbá Asake òun ṣèyàn tó burú, òun ṣèyàn tí ò dáa. Mo ń bọ̀, wọ́n tún send nǹkan sí mi o. All right. Ẹ jẹ́ kí n play àwọn voice note yẹn ná. Ẹ jẹ́ kí n play àwọn voice note náà send sí mi. Ẹ jẹ́ kí n lo speaker kó lè kẹ́ lè gbọ́ dáadáa. Because voice note làwọn yẹn. Okay. Oh, where can they play now? Somebody said another Mohbad story. Tunlele you in disguise. Ṣé ẹ ń gbọ́? Can you hear? Ìrònú. Ó máa mú ọmọ yẹn káàkiri ní ọmọ bíi yẹn gbà ó máa mú káàkiri tí wípé tó bá di pé wọ́n á fẹ́ lọ sí ìkan tí wọ́n yẹn fi sí ó máa ń fi sọ́dọ̀ àwọn yíbò ní sàlẹ̀ kan yíbò tó ń tajà ẹ̀ ṣọ́ọ̀mù tó wáyé ló máa mú padà. Ògbé báwo ni kò náà pé ó gbé sàlẹ̀ kó gbà kan náà. Ìyá mi olùkọ́ ni ìyá mi náà olùkọ́ ni ìyá mi náà máa lọ sàlẹ̀ kó ó jẹ sí àwọn lọ sí ìkẹ atọmọlélẹ̀ ìgbàlẹ̀ olùmẹ̀gbọ́n agbẹ̀rẹ̀ Oh, loud. Okay. Any suru? Mr. Komoda Dambaya. Motani Maleto and traffic, the Motani. Manga, I say, I'm going to go to Malo. I say, I'm best at the best. They don't see Kusipe. Much. Thomas and the Connie Asake, you know. But then Malo now. Emmanuel Mabel. Wọ́n ṣe o ìgbà tí bàbá wa ní stroke tọmọ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tọ́jú ẹ̀. Ìsọkúsọ lọ sọ. Ìgbà tí mo wà ní mọ̀nà ìgbà tí mo wà ní sítì ẹ̀. Èmi àti ìjọ drag láì mọ ìgbà rí tó ti dá sọ̀rọ̀ tí ó kàn ó padà ábẹ̀ mi ní ọ̀nà ìgbọ̀lọ́ àti èèyàn máa lóyún fún ẹ̀. Ọmọ òṣù. Ó jẹ́ pé jẹ́rìí tó ní àdúrà gidi gan bá wọ́ gidi gan ó padà ábẹ̀ mi ní. Ó máa ṣe o rẹ̀ ó lè ní stroke bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ ìdákẹ́.
Imagine. owó lọ́wọ́ ẹ̀rọ ló ṣe. stroke tó níyẹn gan yìí lè rìn tó Kí bá ló rí ṣe tọ́jú. láàrin òun àti màmá ọmọ ẹ̀ gan? Kí ló ṣẹlẹ̀ gan? Òun náà ṣàmọ́ òun mẹ́ pé tọ́lọ́pàá bá fún fèrè ẹgbẹ́ ló ń pè. Òun náà mọ antecedent máa lo ó jẹ́ pé mo rí ìyàwó tó máa fẹ́ náà. ó mọ antecedent máa lo ó mọ orú ìyàwó tó máa fẹ́. Ó dà yín pé kọ́ máa sọ wọ́n máa ṣàkẹ́ ní ẹ̀wọ̀n ní ìsàlẹ̀kùn yẹn máa ṣàkẹ́ àgbà ọmọ táyìn tó kú yẹn ni o tọ́pa yẹn. Ó dà yín kọ́ máa sọ wọ́n máa ṣàkẹ́ yẹn kó wá ní kó fẹ́ yàwó gidi. Wọ́n gbọ́ nǹkan bẹ́ẹ̀. Pé tọ́lọ́pàá bá ń fèrè ẹgbẹ́ ló ń pè. Tọ́lọ́pàá bá ń ṣe fèrè ẹgbẹ́ ẹ̀ ló ń pè. Tọ́lọ́pàá bá dúró pópópó sí ìgbà ayọ̀ tí wọ́n mọ́ sí máa lè jáde ọlọ́pàá ẹgbẹ́ ló máa jáde. So máa lo irú ìyàwó bíi tiẹ̀ náà ló máa fẹ́ náà. Kábíyèsí o. Má jẹ́ kí n dẹ́jẹ́ owó wà. Ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tó ń sọ yìí. You know when I was to start, mo ní ìgbà míì kì í ṣe pé torí yóò tọ́jú ọmọ ló ṣe ń jẹ̀yà lọ́jọ́ alẹ́. Mo ní ìgbà míì kí ni àwọn kan tá ti ṣe sí pamọ́. Tó wá padà wá tó fẹ́ wá fìyà jẹyàn. Ṣẹ́rí voice note tí mo play yìí mi ò tí ì gbọ́ o tí mo play fún yín yìí kò sí nínú ìtí mo gbọ́ bọ̀ mo gbá wọn kan orún gbé mi lọ. Ẹni yẹn ní pé ṣèbọn mọ antecedent bàbá Malo mi ò kúkú gbọ́ ilé yìí tí mo fi ń sọ wípé ká ṣọ́ra ṣe nígbà tá a bá wà léwe nígbà tá a bá fìwé pé àwa la rí báyìí àwa la rí báyìí. Ẹni yìí ní wípé ẹgbẹ́ onítọ́lọ́pàá bá fún fèrè ó lọ́lọ́pàá ẹgbẹ́ ẹ̀ ló máa yé òun ló dáfá fún pé irú ìyá Àṣàkẹ́ ni bàbá Malo fẹ́ ìgboro ni gbogbo wọn ló mì tí ò bá sí yẹn responsible mother wo ló máa fi ọmọ lẹ̀ mi ò judge case o according to what we are hearing ló ń fi ọmọ lẹ̀ fún bàbá obìnrin máa ń lọ pẹ̀lẹ́rù ẹ̀ ni kí lẹ́rù obìnrin ọmọ òun fi ọmọ sílẹ̀ ìyá náà bá tiẹ̀ ló lọ fẹ́ lòmíì bọ̀bọ́ ta gbọ́ orin ẹ̀ yẹn àárọ̀ iná ẹ̀ṣẹ̀ send video yẹn sí mi in fact an hour ago náà send ẹ̀ sí mi nígbà tẹ́ni yẹn rí i pé mo fọ́ update sílẹ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn ní wípé olórin náà padà fẹ́ olólórin yẹn wá kọrin wípé ìyàwó tó sọ pé ṣe kinní kan làwọn kan tún gbé meanwhile ọmọ wà lọ́dọ̀ bàbá so gbogbo ẹ̀yin tẹ́ ní bàbá ò tọ́jú ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ní bàbá ò tọ́jú ọmọ ṣé ẹ ti gbọ́ Lánre gbogbo ẹ̀kọ́ lèèyàn máa gbọ́ tán kó tó play ẹ má ní mí lára tó bá easy ìwọ náà tanná sí fóònù ẹ kó ṣe show ẹ kó ṣì kúrò lórí péèjì mi mo gbọ́ díẹ̀ ní ẹ mo ní mi ò gbọ́ tán tó nu fi gbé mi lọ tó bá easy ìwọ náà tanná sí show fóònù ẹ kó máa ṣe show àwọn èyí tí mo gbọ́ is enough kan tó wá send eléyìí sí mi eléyìí ni mò ń gbọ́ kí n tó wá ṣe show gbà tí mo ti gbọ́ dé stage kan pé okay many people are confirming wípé bàbá yìí ó tọ́jú ọmọ ẹ̀ kì í ṣe pé kò tọ́jú ọmọ ẹ̀ báwo ló ṣe wá jẹ́ tó jẹ́ ìyá ló ń gba owó lọ́wọ́ ọmọ ló ń gbowó lọ́wọ́ ọmọ fún bàbá èèwọ̀ nìyẹn náà òun ló fi kíní abẹ́ ìbí ọmọ ẹ̀ jáde kò tọ́jú ọmọ kí ni grandchild ń ṣe lọ́dọ̀ ẹ̀ kí lẹ́tí grandchild lọ gbọ́dọ̀ yá ṣe gbọ́dọ̀ yá ni grandchild máa ń gbé máa block ẹ lórí page mi sí torí ẹ máa like kẹ máa stress yàn up ó yá kúrò lórí page mi I hate people who stress me up. Mo ń bọ̀ ẹjọ́ ẹni sùúrù fún mi mo fẹ́ block ẹ nìyẹn mo wà stress already don't come and add to my stress mo ń bọ̀ mo fẹ́ block ẹ nìyẹn ẹjọ́ ẹni sùúrù fún mi. ẹni yẹn dà kọ́mẹ̀ntì ẹ̀ ti sá lọ ẹjọ́ ẹni tó bá rí kọ́mẹ̀ntì ẹni yẹn bá mi mọ̀ kí n mẹ́ni yẹn kí n block ẹ̀ ẹni tó bá stress mi láàárọ̀ yìí máa block ẹ̀ ni ọ̀rọ̀ abiyamọ tó jẹ́ ló ká mi lára
yóò bá sí ẹ̀mí ní ṣí mi máa sùn. Ìwọ̀nba tí mo gbọ́ mo yìí máa play àwọn míì bíi 5 àbí 6 náà send sí mi. Bíi 6 náà send sí mi mo dẹ̀ ti gbọ́. Nǹkan tí point tí mo fẹ́ ń bẹ̀ mo ti get ẹ̀. Which is bàbá yìí tọ́jú ọmọ. Ìyẹn là ń sọ fún yín. Ṣó tọ́jú ọmọ àbí kò tọ́jú ọmọ? Ṣó yẹ kó jèrè ọmọ àbí kò yẹ kó jèrè ẹ̀? Èmi ò sí nínú women supporting women. Women supporting good thing lèmi wà fún. Tí ọkùnrin bá ṣe nǹkan tí ò dá máa sọ̀rọ̀, tóbìnrin bá ṣe tí ò dá máa sọ̀rọ̀. And that is why obìnrin hate mi, ọkùnrin hate mi. Time tó bá favor ọkùnrin wọ́n á like mi, time tó bá favor obìnrin wọ́n á like mi. Ibi tẹ́ ti máa mọ̀ bóyá mò ń sòótọ́ nìyẹn. Ṣé bàbá yìí tọ́jú ọmọ? Nǹkan tá fẹ́ fẹ́ ìdí ẹ̀ múlẹ̀ nìyẹn. Ṣó yẹ kí bàbá yìí kó jẹ ìyà tó ń jẹ? Ṣó yẹ kí bàbá yìí bọ́ síta kó máa tọrọ owó? Ṣó yẹ kí irú ẹ̀ stroke tó mú bàbá yìí á wà òkè tán bá tọ́jú ẹ̀? Ṣó yẹ kọ́rọ̀ bàbá yìí dé stage yìí? Ìyẹn là ń béèrè. Pé kí ló dé ẹnu tí bàbá ẹ̀ lówó tó yìí? Àmì ìtọ́mọ ẹ̀ lówó. Níbo lọ̀rọ̀ yìí ti wọ́ wá? Tàbá la máa dáwó fún bàbá yìí láti ràn lọ́wọ́, á dáwó fún, kò sí big deal. But we want to know why the son is not taking care of him. Nobody will assist this man as long as Asake is there. Many people have been commenting. I was one of the first people to post that Baba's video. Ibẹ̀ ni majority àwọn èèyàn kan mi ti mú. Of course, initially we were like, àwọn obìnrin, àwọn ọkùnrin. Initially, pípọ́ tán, tá bá ní kẹ́ tọ́jú ilé, tá bá ní kẹ́ jókòó, ẹ ṣe bàbá fáwọn ọmọ yín. Bó ṣe gbogbo bàbá tó ń jẹ ìyà lódì ni ó deserve ẹ̀ ni. Then ṣé ìyà tó ń jẹ, ṣé àtọ̀dọ̀ ìyàwó ló ti wá? Àbá ti bòmí. Because ẹlòmíì, ìyà tó ń jẹ, ó lè má jẹ́ pé bóyá ìyàwó inú ilé ẹ̀gan ló fà á, àbẹ́ni tó bímọ fún. Òun lẹ gbọ́ nínú fídíò yìí náà, wọ́n ní bàbá gan òkèrè nígbà ayé wọn. Wọ́n lóhun ló fi jẹ́ pé irú ẹni tó ń lọ fẹ́ náà fẹ́, èmi kúkọ́ ni mo sọ. Childhood friend ọmọ wọn ló sọ. I'm only quoting them. Childhood wọn ni. Àdẹ̀gbọ́ ilé yìí, mo ní mi ò gbọ́ dé stage tí mo fi sọ̀rọ̀. Orun gbé mi lọ. Anyway, ẹ jẹ́ ká gbọ́ the other voice notes tán send sí mi. Ṣé bàbá Àṣàkẹ́ ṣó tọ́jú ọmọ ẹ̀ àbí kò tọ́jú ọmọ ẹ̀? Ṣó deserve? Ẹ gbàgbé eré tó ṣe ní kékeré, ẹ jẹ́ ká gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́. Even though à ń sọ fáwọn ọkùnrin kan máa ṣọ́rìn rìn. Ẹ má bá gba ìpè níbi tí ò yẹ kẹ́ ti gba ìpè. Kéèyàn kan má bá yín sí ayé yín fún yín. Gbogbo èèyàn kan ló lẹ́mìí ìdáríjì. Gbogbo obìnrin kan ló lẹ́mìí ìdáríjì. Tó jẹ́ pé wọ́n tàka sí, wàá rò pé ó ti fílẹ̀, ó ti lọ, ó ti gbàgbé, ó lè má rántí ẹ̀ gan mọ́. Ọ̀rọ̀ yìí jẹ́ kí n rántí èèyàn kan, ẹnìyẹn ti ṣaláìsí. Ó ṣaláìsí ní ọdún wo lẹni yìí ṣaláìsí. Ìrìn tí ẹnìyẹn náà rìn ló ń lọ wájú yẹn lọ́kùnrin. Bó ṣe ń ba yé obìnrin jẹ́ ló ń lọ wájú yẹn lọ́kùnrin. Èmi ni mo dá tó yìí. Anywhere ni ìyá ọkùnrin ti lè wá, ìyá obìnrin náà, torí obìnrin náà ń jẹ̀yà. Àṣesílẹ̀ làbọ̀ wá bá. Àṣe kí ni? Àṣesílẹ̀ làbọ̀ wá bá. Ẹ rántí ọjọ́ alẹ́, ẹ rántí ọjọ́ àti sùn, ẹ rántí ọjọ́ tó máa kẹ́yìn nìkan. Ẹlòmíì ìyàtọ̀ ọmọ kọ́ ló hùwà, ọmọ ló máa jẹ̀yà. Ìyẹn náà ń pè ní karma. Bọ́mọkùnrin náà ṣe èmi ni mo dá tó yìí, tó ń balẹ̀ jẹ́ kiri. Nígbà tí ìyà yẹn dé, géńdé Ọlọ́run, ó ń sunkún bí ìkókó ni. Noah Daniel, the show is more for Yoruba people. It's a Yoruba case, so there's no, I will not shift to Yoruba. Sorry about that. It's not only for Yoruba, but some sensitive cases like this, you will not know when you shift to Yoruba. God bless you, Ajani, Elizabeth Ajani, Sue Bebe. It's another very typical case. Ete jeje. Oh yeah, jẹ́ ká gbọ́, there is other voice notes. Bí mélòó ni? Oh yeah, jẹ́ ká gbọ́ bí more 2 or 3 more. Did Baba Asake do his job or he did not? Again, let me use just other phone so you can hear very well. So, Ọlágúnwà sọ̀rọ̀ lánàá, wọ́n ní kó máa pe meeting. Òun gangan fún ara ẹ̀ gan, ara ti gbà. Ó dẹ́ sọ fún wọn pé
gbogbo nǹkan tó bá ń sọ pé òun ṣe fún Malo pé òun ṣé jẹ́ kí Malo òun lè kó máa fún Malo lówó ṣé òun lè kó máa fún Malo àbọ̀ ọmọ lè kó máa pè. Exactly. a wá fẹ́ fún Malo lówó It's òun not sọ pé clear. òun fún Báwo Malo ní eléyìí ò tún 200,000 clear. ní February ṣé 200,000 naira nírú Malo yẹn pẹ̀lú àwọn ọmọ adẹ́fẹ́rẹ́ oògùn á fẹ́ ṣe kínní. Those are people that are close to them. 200,000 ni Asake fún bàbá ẹ̀ lóṣù. The man will buy medication. His child is living with that man. His child is living with that man. I don't know whether the friend that spoke said even ìyàwó ó ń gbénu ilé yẹn. Ó dẹ̀ fún wọn 200,000 and he's not giving the money directly. He will give it to the mother. It is the mother that is giving the money to the man. Ó wrong now. Ó wrong. Something is not right somewhere. Àwọn tó bá mú Asake ni kó pé kó lọ ṣàtúnṣe. Kó pé kó jẹ́ pé primary 6 ni bàbá yẹn tó dé, bàbá yẹn try. Kó má lè ṣe secondary school. That means wípé bàbá yẹn náà play role at a point in his life. Àbó ní nǹkan míì tí bàbá ẹ̀ ṣe fún. Ṣó ní nǹkan míì tí bàbá yẹn ṣe fún. Tó fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí rí báyìí. Ṣó ní nǹkan míì. Tó fi wá jẹ́ pé ìyá ló ń fún bàbá lówó 200,000 lóṣù. To do what? The man is not feeling okay. He needs medication. And the way he is, if this man should seek good treatment, he can still walk on his 2 feet. Ìyá Asake, ní gborúkọ tí ò ń ṣe tiyín, ẹ ṣe àtúnṣe. Àwọn èèyàn ti jáde that this man played his role. Tá bá ń ṣe nǹkan, there are people who are looking, who know us. They will come out. This is the era of social media. There are people who are witnesses, seeing everything. Everybody has been coming out. This man tried in his own little way. Ó ṣe wá jẹ́ bẹ́ẹ̀. Even if Asake doesn't want to, ẹ̀yin lẹ máa push Asake tẹ́ máa nírọ́, ó gbọ́dọ̀ fún bàbá ẹ̀ lówó. Not only that, bàbá yìí lè rí ìtọ́jú. Ẹ pé ọmọ yín ìyá Asake. Ẹ wà lórí social media. Ẹ wà very active. Mo ti rí profile yín. You are very active on social media. So I'm very sure you are watching us. Ẹ ń wò wá. Ẹ jọ̀ọ́, ẹ ṣe tàbí àmọ́. You know why? Ọkùnrin l'Asake náà o. Ìyá Asake. Tó bá jẹ́ wípé gbogbo testimony tá ń gbọ́ nípa bàbá Asake yìí. Wípé the man played his role. Ẹ ṣàtúnṣe o. Torí Asake ọkùnrin lòun náà. Kò dẹ̀ sí iye tó ní. Ọmọ náà ló yìí máa gbẹ̀yìn òun náà. Kò sí iye tó ní. Kì í ṣe nípa owó. Torí mo máa ń wà àwọn kan tó sọ pé ẹ prepare àfọ́jọ́ alẹ́ yín tí bá ti lówó. There are some cases owó kọ́ ló máa tọ́jú yàn. In fact, in most cases, when you get to a certain age in life, owó kọ́ ló máa tọ́jú ẹ, ọmọ ni. So ẹ̀yin ọkùnrin, ẹ tú gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń sọ wípé ẹ̀yin ọkùnrin ẹ prepare àfọ́jọ́ alẹ́ o. Ọmọ ni. Ọmọ tó dẹ̀ máa tọ́jú yàn kò sẹ́ni tó mọ̀. Bàbá Asake lọ́mọ mi now, but wọ́n yìí young. Ìyá Asake, ẹ ń wò wá, ẹ wà very active. I saw your profile. So I'm sure you are here. À ń bẹ̀ yín ni, gbogbo àwa abiyamọ à ń bẹ̀ yín. Gbogbo nǹkan yòówù tí bàbá Asake ò bá ṣe fún yín. Ẹ má yọ̀nró, ẹ dáríjì wọ́n. Ọlá ipò tán wà lénìí. Ẹ jẹ́ ká gbẹ́lẹ̀ ilé ìgbàgbọ́ tán. Àwọn tán sọ wípé bàbá yìí tọ́jú ọmọ yẹn. Ṣé 200,000 yẹn lè sọ fún Malo? Nígbà àwa yìí gan-an nínú àwẹ̀ before àwẹ̀ gan-an àwọn ẹnu téèyàn ń bọ́ gan lóṣù gan-an ó ju 200,000 lọ tó wà níbi ìdí nìyẹn. Ká máa sẹ́ni tó máa ra oògùn tó máa ra gbogbo ẹ̀. Ó wá sẹ́ndì receipt owó December tó ti san December àtèyí tó san ní 200,000 ní February. Ṣé 200,000 ní February lówó wa ló? Tí tó bá fún Malo ní 100 million naira ó pọ̀ jù ni. Kí wọ́n ló fi establish rẹ̀. Olóṣì ní wúmọ̀ ẹ̀ olóṣì ní òtẹ́rí. Ẹ má bínú pé wọ́n pè yín lólóṣì, ìyá Asake. Ó ká wọn lára ni pé báwo ló ṣe jẹ́. Ṣé ẹ má sọ pé ẹ gbọ́ pé wọ́n pè yín lólóṣì. Ẹ dákun. Ṣé ìyá bàbá Asake tọ́jú bàbá ẹ̀? Gbogbo ọ̀rọ̀ tí Fàlì bá sọ kọ́ má gbọ́ o.
wọ́n má gbọ́ ìka èèyàn ni ìka èèyàn ni ṣé kò lè bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ni ìka èèyàn ni and again Fàlí tí ó tọ́jú àwọn àbúrò ẹ̀ tọ́jú ọmọ yẹn mọ́ bàbá ẹ̀ ṣò báyà ló yẹ fẹ́ yẹ kọ́mọ́ kí ẹ̀ fún àwọn bàbá ẹ̀ ànábùrò Táyé obìnrin sẹ́ Ìgàndò bus stop ní main road ló ti ń ta ápù tó ń tà kò tó 50,000 lórí igbá ẹ̀ àbúrò ẹ̀ ọkùnrin tó jẹ́ àbúrò ọkùnrin owó takú lórí bíríjì Oyèbánjí ló ń gbà lórí wíkẹ́. So ọlágọ́wọ́ yìí sọ̀rọ̀ lánàá wọn ní kó máa pe meeting òun kankan fún ara ẹ̀ gan ara ti gbà ó lè sọ fún wọn pé gbogbo nǹkan tó bá ń sọ pé òun ṣe fún Malo pé òun ṣé jẹ́ kí Malo máa òun lè yẹ kó máa fún Malo lówó ṣé òun lè yẹ kó máa fún Malo àbọ̀ ọmọ lè yẹ kó máa pè àwọn afẹ́ fún Malo lówó òun sọ pé òun fún Malo ní 200,000 ní February ṣé 200,000 naira nírú Malo yẹn pẹ̀lú àwọn ọmọ adẹ́fẹ́ rògùn afẹ́ ṣe. So ọlágọ́wọ́ yìí sọ̀rọ̀ lánàá wọn ní kó máa pe meeting òun kankan fún ara ẹ̀ gan ara ti gbà ó lè sọ fún wọn pé gbogbo nǹkan tó bá ń sọ pé òun ṣe fún Malo pé òun ṣé jẹ́ kí Malo máa òun lè yẹ kó máa fún Malo lówó ṣé òun lè yẹ kó máa fún Malo àbọ̀ ọmọ lè yẹ kó máa pè àwọn afẹ́ fún Malo lówó òun sọ pé òun fún Malo ní 200,000 ní February ṣé 200,000 naira nírú Malo yẹn pẹ̀lú àwọn ọmọ adẹ́fẹ́ rògùn afẹ́ ṣe kínní afẹ́ ra ògùn ṣé 200,000 yẹn lè sọ fún Malo nígbà àwa yìí gan nínú àwẹ̀ before àwẹ̀ gan àwọn ẹnu téèyàn ń bọ́ gan lóṣù gan ó ju 200,000 lọ tó wà níbi ìdí nìyẹn ká máa sẹ́ni tó máa ra ògùn tó máa ra gbogbo ẹ̀. Adele, I'm putting the number. receipt owó December tó ti san December àtèyí tó san ní 200,000. That's the number. Mo ti pín number yẹn. 200,000 ní February lówó wa ló tí tó bá fún Malo ní tó bá fún Malo. So that's another. George má ta bàbá Asake pẹ̀lú emotions jù ká ní pé Asake òṣèré ṣó máa yọjú ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. A lot of àwọn ọkùnrin á fi wọ́n ní ó ti tọ́ láti ó tọ́ dé primary school. Ṣé ń gbọ́ àwọn obìnrin ṣé bàbá Asake ló ṣe ẹ̀yin ni tẹni mò ń George bàbá Asake with emotions aunty mi ìmẹ́ni tó send message yẹn o bí ṣe ń ṣe ṣó lẹ́ ń send yẹn sìn wípé mò ń jọjọ pé mo sọ pé ó rán ọmọ bàbá rán lọ sí school so bàbá ò gbọdọ̀ jèrè ọmọ. Mo béèrè ní gbogbo wọn mo sọ̀rọ̀ sí bàbá Asake mo sọ̀rọ̀ sí Asake mo sọ̀rọ̀ sí ìyẹ́ ẹ̀ àwọn mẹ́ta ni mò ń kó pọ̀ pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ẹ̀yin ní pé èmi ń jọjọ ọ̀rọ̀ with sentiment ó yá ẹ jẹ́ ń gbọ́ yín tán. Abandon ṣé mo bá àwọn ọkùnrin sàlẹ̀ kò ṣe rí ṣá. Èmi ò mọ bó ṣe rí mi ò fẹ́ wọn rí. ọmọ jí wọn ò máa mọ̀. Èmi ò fẹ́ wọn rí. ọmọ jẹ wọn ò máa mọ̀. Wọn ò ṣe kí nìyẹn. ẹ mọ lifestyle táwọn ìsàlẹ̀ èkó pipo yẹn máa ń gbé. Mi ò mọ life tó ń gbé but ẹ gbọ́ngbà tí mò ń sọ wípé bàbá Asake wọ́n ní bàbá Asake ti gbé àwọn ayé kan ẹ wà ń gbígbà tẹ́ ń gbọ́ abẹ́ gbọ́ tẹ́ wá ń send note pé mi ń jọjọ ọ̀rọ̀ pẹ̀lú emotions ó yá. Asake wọn máa plead pẹ̀lú ẹni tó bá fẹ́ kó fún wọn. Kó má fún wọn kí ló kàn wá kí Asake má tọ́jú bàbá ẹ̀ kán plead pẹ̀lú ẹ̀ kí bàbá ẹ̀ dọ̀bálẹ̀ àbí kó dọ̀bálẹ̀ kó tó dáríjì kí bàbá ẹ̀ dọ̀bálẹ̀ ẹ lọ pẹ́ gbá Asake ẹ lọ gbé bàbá ẹ̀ pẹ̀lú stroke tó ní ẹni kó dọ̀bálẹ̀ pa bàbá ẹ̀ lẹ́yìn ìtẹ́ gbọ́ tọ́rẹ̀ bàbá ọ̀rẹ́ Asake ó bọ́ta with evidence wípé àwọn jọ law school ni ẹ gbọ́ tó láwọn jọ law school ni ẹ gbọ́ tó ní wípé ó tọ́jú ẹ̀ òun ló mú lọ sí school. Mo yìí nídà ti pé bàbá Asake a fẹ́ mọ bọ́rọ̀ ṣe rí tí bàbá yẹn bá ní àwọn picture ìgbà tó rán ọmọ lọ sí school ìdí tó fi dá kéèyàn máa lẹ́fídẹ́ǹsì lélẹ́yìí ò bẹ́ bá ṣe ń tọ́jú ọmọ ẹ̀yin tẹ́ young ẹ máa kọ́ ẹ̀kọ́ ìtorí ẹ̀ lèmi ṣe máa ń wà interested nírú kéèsì yìí a mọ̀ pé àwọn bàbá gbé àgbà kan wà tó ń dẹ̀ deserve irú ẹ̀ bọ̀ ṣé má yìí deserve ẹ̀ la ṣe ń béèrè torí a rí comment èèyàn kan tó ní wípé òun wọ̀n gbà tó ń mọ́ ọmọ yìí lọ sí school tún dárúkọ school tó mọ́ lọ níbo nìyẹ́ ẹ̀ wà ńgbà tí bàbá mọ́ ọmọ lọ sí school ìyá la mọ̀ pé ó mọ́ ọmọ lọ sí school tí bàbá lọ ṣiṣẹ́ wọ́n ní tí bàbá yìí bá lọ ẹ gbàgbé pé bóyá bàbá yìí oníṣìnà ni ọ̀ bóyá ó kóbìnrin ó ṣe kinní ṣó tọ́jú ọmọ là ń béèrè àbí kò tọ́jú ọmọ tó bá kan tẹ̀yìn obìnrin a máa ń sọ wípé kí lọkùnrin kéèsì kan wọ́n yìí sẹ́ǹdẹ̀ sí mi láàárọ̀ yìí lọ́rọ̀ family lọ́rọ̀ kinní in fact kéèsì kan tí mo yìí máa gbé jáde ìbejì ló wà lọ́wọ́ lady yẹn mi ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ for the fact pé ọmọ wà bọ̀bọ́ yìí ò fẹ́ tọ́jú ọmọ mo ti ní màá bá fa wàhálà mi ò dẹ̀ mọ lady yìí rí
ẹ dẹ̀ máa sọ̀rọ̀ tó bá ti kan tí ẹ̀ ní jẹ́ kéèyàn ráyè sọ̀rọ̀ ẹni mo fi sentiment sí ó yá mò ń gbọ́ yín. ó lè fọ́ọ̀sì ẹ̀ ìpè right bàbá yẹn ni láti gbà kọ́kọ́ lọ́wọ́ ẹ̀. ok téèyàn bá tọ́ ọmọdé primary school. wàláì ìyá mi ẹ parọ́ Adele that's the number tí mo pin sókè òun ni mo pin sókè ẹ parọ́ ìyá mi ẹ parọ́ ẹ parọ́. ìpè right bàbá yẹn ni láti gbà kọ́kọ́ lọ́wọ́ ẹ̀. kó má fún. téèyàn bá tọ́ ọmọdé primary school. kó má fún. ṣé ó ti add value sí life ọmọ yẹn nìyẹn. kò add value ibi tó bá yẹ pé primary ni bàbá lè ṣe dé kí ló yẹ tí bàbá ìyá náà òun láti primary kó ṣe dé secondary wọ́n jọ pín 50-50 ṣó báàdì bàbá tí ò wá ṣe rárá ńkọ́ ló dáa o ẹ má get me wrong o obìnrin lèmi náà o ló dáa kọkùnrin kan má ṣe responsibility ẹ o but ẹ ń gbọ́ gbogbo nǹkan tá play abẹ́ ìsín gbígbà tá play video ní àǹtí tẹ send video kìíní sí mi ìsín gbígbà tá play video tí ọ̀rẹ́ ń ṣàlàyé pọ́dún mẹ́ta ni Àṣàkẹ́ wà ẹ gbà mí ṣáàntì yóò sí bí ngbà tá play video Àṣàkẹ́ ni tẹ wá send voice note sí mi pé ọ̀rọ̀ tí mò ń sọ wà sentimental àbí kí lẹ tiẹ̀ ṣe pé wọ́n lọ́dún mẹ́ta ló wà ọdún mẹ́ta nìyá ẹ̀ fi sílẹ̀ ṣé lóòótọ́ ni àbí rọ́ ẹni yìí tún present picture childhood friend wọn tó bá ti di ọ̀rọ̀ ọkùnrin ẹ̀ tí ẹ̀ fẹ́ gbọ́ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ síta ẹ gbà mí ó dáa ọkùnrin ẹ mà pẹ̀lẹ́ tiyín mà bá yín o. ọkọ tó jẹ́ ẹ̀rí láti jà yẹn ṣe ti rí tábìlì tí bọ́bọ́ kan. Bọ́lá talk to be. kí ló dé èèyàn kan ń pè ẹ jẹ́ ń gbọ́ kí ní ìtẹ́ máì tí ń pè mí. add value sí life ọmọ yẹn nìyẹn ṣe mọ̀ nǹkan tó jẹ́ ẹ̀rí láti jà yẹn ṣe ti rí tábìlì tí bọ́bọ́ kan tó ń àtẹ̀rẹ̀ Yorùbá ṣe lórí kíní Bọ́lá talk to be bí àwọn ṣe jọ suffer together tó lọ káàkiri ẹ má jẹ́ ká máa fi sentiment wọn kan. ó dáa mo ti gbọ́ yín ìyá mi bóyá Àṣàkẹ́ nǹkan mi wá ṣẹlẹ̀ like I ask somebody mo ní ṣé nǹkan mi ṣẹlẹ̀ s'Àṣàkẹ́ ni tí a mọ̀ àbí tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sí ó ṣàrálé fún yẹ ẹ̀ àbí kò rálé fún yẹ ẹ̀ wọ́n ló rálé fún yẹ ẹ̀ mọ́tò tí yẹ ń lò gan kò ń ṣe mọ́tò kékeré nǹkan tó wá ṣe kò ṣe wá affect ẹ̀ kó má tọ́jú ìyá ẹ̀ ẹ má bínú o má ṣe ń wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kò dẹ̀ mí pé nǹkan tí mò ń sọ wà binding on anybody o bẹ́ẹ̀ mi ṣe rí ni o. wo ẹ má wàá tọrọ lórí péjì mi kẹ́ kóra yín sọ̀hún jèrè. Hello. Ẹ̀gbọ́n mi. Ó yá pápápá. Ẹ̀gbọ́n mi tó gbá sí. Ó yá Tọ́lá pápápá. Wọ́n ti Gàṣàkẹ́ létí lọ. There was a song. Ó yá go ahead. Ẹ̀gbọ́n mi, ó dà pé lady tó send voice note sí yẹn kò mọ̀ yín dáadáa ni. Ó dà pé ṣíṣe wá sórí ètò ni kò mọ̀ yín dáadáa. Níbo lẹ ti wà sentimental ń bẹ̀? Ẹ wà sentimental náà. Àrùn ojú ni kinní yìí kò ń ṣàrùn mú náà. You know? Báwo ni àfáàn Àṣàkẹ́ ó ṣe fún ìyá ẹ̀ kí wá ló wá ṣe Àṣàkẹ́ tí ò ṣe fún bàbá ẹ̀. Àṣàkẹ́ tiẹ̀ ti gbórin jáde wọ́n ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí mi ó yá mò ń gbọ́. Bẹ́ẹ̀ mọ́sọ̀ gbogbo nǹkan tá à ń gbọ́ tí ọ̀rẹ́ Àṣàkẹ́ tó bá ṣe ọmọdé tó ń sọ nípa bàbá Àṣàkẹ́ fún wa torí pé bàbá yẹn ló tọ́ Àṣàkẹ́ látìgbà tí Àṣàkẹ́ ti wà lọ́mọdún mẹ́ta tí ìyá ẹ̀ ti ṣeré lọ. Àsìkò wa tó jẹ́ kí bàbá máa jẹ ọ̀rọ̀ ọmọ báyìí tó wá já bàbá sí kolo. Ó lágbára. Tọ́fẹ́ sọ̀rọ̀ bàbá di ọ̀rọ̀ bàbá Mohbad náà. Báyìí lédi ẹ̀ṣẹ̀ máa sọ pé àwa sentimental. Bó ṣe rí ni ẹ lè tún bínú sí náà ni bóun náà ṣe rí ni ṣé mo bí nǹkan ṣe ju oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀.
Obìnrin náà lè. ṣé torí pé lady yẹn náà torí pé jóbìnrin àbí ló ṣe Èèyàn kan ti ní only men will call in today watch wicked people wicked species. Anybody can call in. Anybody can call in. I'm neutral. Bí ṣe rí ni. Àwa bàbá lèmi bá lọ́rọ̀ gan-an. Àwa bàbá ni mo bá lọ́rọ̀. Oh yeah, 1 minute more. 1 minute more. Ká mọ̀ nǹkan tá à ń ṣe. Ká mọ̀ nǹkan tá à ń ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká fẹ́ràn àwọn ọmọ wa equally. Káde máa gbé èrò rere ká máa gbé sí ọkàn àwọn ọmọ wa. Bí mo bá ṣe lọ́ọ̀bù yẹ náà ni kò ṣe lọ́ọ̀bù bàbá rẹ̀. Má lọ́ọ̀bù ọkọ bàbá ẹ differently from your mom. Ìgbà tó dẹ̀ máa ń ṣe most of our bàbá I don't know. Bá torí pé àwọn bàbá mostly àwọn la máa forí jápẹ̀ káàkiri. Tá máa dá gbogbo responsibility tá máa dá lé àwọn ìyàwó wa lọ́wọ́. Ìyẹn ó dàbí pé tó máa ń fà jù nìyẹn táwọn ọmọ wa kì í fẹ́ wá value wa dàbí alára lọ títí. Ó ṣé bàbá mi. Èmi kàn máa rọ̀ wá ní kí gbogbo àwa bàbá àti ìyá ká wà the same playing field. Ká make sure pé I love àwọn ọmọ. Gbogbo orúkọ báyìí ó máa set family values better ni tàbá sọ pé ó ṣe tọ́lá. Ó jẹ́ kí ọwọ́ tún mọ̀ nǹkan tọ́wọ́ tún bá ṣe fọwọ́ sí tọ́wọ́ sí mọ̀. Ó ṣe tọ́lá torí time ó ṣe. Ká bá máa jẹ́ kí àwọn ọmọ máa fi pé àwọn ọmọ mọ́mì mi ló tọ́jú mi mọ́mì mi ló fún mi ní 100,000 naira dáàdì mi mọ́mì mi ló fún mi 100,000 naira whereas ìyá ò sọ fún ọmọ pé ọ̀dọ̀ bàbá rẹ ni mo ti gba 100,000 naira yẹn tí mo fi fún ẹ o. Bẹ́ẹ̀ni ṣé ti rí. Ó ṣé bàbá mi. Ebi táwọn kìnìún tó tún máa mix up nígbà mí nìyẹn. Ẹ jẹ́ kí àwa òbí. It's not even in spending money alone. Ẹ bond pẹ̀lú àwọn ọmọ yín. Ẹ bond pẹ̀lú àwọn ọmọ yín. Ìyá ní 100,000. Jẹ́ kí ọmọ ẹ kó mọ̀ pé ọ̀dọ̀ bàbá ẹ ni mo ti gba 100,000 tí mo fún ẹ yìí pé kó lọ fi san owó iléèwé o. Ó ṣé bàbá mi. Ẹ jẹ́ kó máa yá àwọn ọmọ yẹn. Ẹ jẹ́ ká máa là àwọn ọmọ wa ká máa là wọ́n dáadáa. Ó ṣé. Kó máa yé wọn yékéyéké. Á dáa fún wa o. Ẹ ṣé. Thank you very much. Sister mi tún ti send the message sí mi. Analyze voice note. Me might take it personal. Mi ò take it personal. A lot of our parents to check me, they walk away from their children. You are right. You are right. My sister, you are right. If we look at that from that angle alone, we will not say the truth. We are talking about a particular case, but it is because this thing is rampant among our people. Many of us, for real, we grew up without a father. If we look at it from that angle, we will not support any man. But does it mean all men are bad? Did this particular case handle? Ṣé bàbá yìí ṣe ẹ̀tọ́ ẹ̀ àbí kò ṣe? Of course, àwọn ọkùnrin akẹ́kọ̀ọ́ from eléyìí. Ọkùnrin torí ẹ̀ bá pé tó fẹ́ ọjọ́ alẹ́ because it's not even about money. Because I saw the man saying, you better have your money ready. You better have your money ready. As if money will take care of you. Baba Asake, let's assume he has money with what he's going through. He still needs somebody to take him around. He still needs somebody to be there. But what is very, very confusing is why is Asake's child living with this man? Asake's father, was he a present father at a point or not? Was he there? Anyway, look at the video. Asake has released a song for the father. This thing is a long thing. Voila, Asake has released a song for the father. Let us listen to it. Okay, this is Asake's father. This is Asake's dad 2 years ago. Wọ́n ti ga Asake létí lọ. Mo ń bọ̀. Ẹ jẹ́ a gbọ́. Mo ń rí gbogbo ẹ̀yin tẹ́ ń send nǹkan a gbọ́. Lọ́rùn kò lè táyé lọ́rùn gbogbo tó bá ń ṣe ṣàmáṣe fọ́lọ́run kò dẹ̀ rántí ọjọ́ àmàwọlé sùn kò lè táyé lọ́rùn kò lè táyé lọ́rùn
gbogbo tí o bá ń ṣe ṣàmáṣe fọ́lọ̀. Àṣàkẹ́ táyé lọ́rùn. O ò lè táyé lọ́rùn gbogbo tó bá ń ṣe. Ṣáà máa ṣe fọ́lọ́run. Orin yóò gbọ́ sí lásìkò yìí o. Tí bàbá ẹ bá ríràn lọ́wọ́ wọn ò ní bọ́tà. O ò lè táyé lọ́rùn. Eléyìí ò necessary lásìkò yìí o. Ta ló advice ẹ kó kọrú orin báyìí jáde? Ẹni tó advice ẹ wọn ò wo career ẹ o. Ayé ò ní padà lẹ́yìn ẹ o. Ó ti gòkè ò ní ṣubú o. O ò ní dẹni lẹ́lẹ̀ o. O ti ń ríná, o ò ní dẹni tí ò ní ríná mọ́ o. Ta ló ní kó kọrú orin báyìí jáde lásìkò yìí? Ìyá Àṣàkẹ́, abiyamọ. Mo believe pa abiyamọ ni yín. Ẹ bá mi checkmate ọmọ yìí o. Ta ló ní kó kọrú orin báyìí jáde? Ta rí bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ti ń kú lọ? Ṣé ó ní nǹkan tí màá yìí ṣe ni? Tí ọmọ yóò lè sọ síta. Torí a lè tún blame òun náà o. Àmọ́ story tán o. Ẹ jẹ́ àgbọ̀ fún. Ọlọ́run kò dẹ̀ rántí ọjọ́ tàmá wọlé sùn. Àbórí bó ṣe ń lọ ọmọ ìyá mi àbórí. Bàbá mi gan fẹ́ kájò mi bọ́mú stand mo fi tẹ́lẹ̀ pa náà mi. Ọmọọba mo máa ń tẹ́wọ́ gan mo dẹ̀ lónú kan tó bá di sàkí máa mú kan láì mi kò fẹ́ wàhálà close to God Ọlọ́run ló ń gbé mi lọ. Táyé lọ́rùn kò lè táyé lọ́rùn. Ṣe ṣàmáṣe fọ́lọ̀ kò dẹ̀ rántí ọjọ́ àmà wọlé sùn. Táyé lọ́rùn kò lè táyé lọ́rùn. Gbogbo tí o bá ń ṣe ṣàmáṣe fọ́lọ̀ kò dẹ̀ rántí ọjọ́ àmà wọlé sùn. Àbórí bó ṣe ń lọ ọmọ ìyá mi àbórí. Bàbá mi gan fẹ́ kájò mi bọ́mú stand mo fi tẹ́lẹ̀ pa náà mi. Ọmọọba mo máa ń tẹ́wọ́ gan mo dẹ̀ lónú kan tó bá di sàkín máa mú kan láì mi kò fẹ́ wàhálà close to God Ọlọ́run ló ń gbé mi lọ. Kábíyèsí Elédùmarè. There is a lyric of his song. Mo fẹ́ ka lyrics yẹn jáde. Ọ̀rọ̀ yìí deep jù wá lọ. Lyric orin ẹ̀ kan, I'm going to read the lyrics out for you. Ọ̀rọ̀ ẹ̀ fẹ́ dàbí ọ̀rọ̀ Mohbad ni tó fi orin ẹ̀ ṣe story. Somebody said, Auntie, are you sure he's the one singing? Okay, jẹ́ kí n fi hàn yín. Kẹ́ má ní bóyá mo make it up. Mo ń bọ̀ o. Táyé lọ́rùn kò lè táyé lọ́rùn. Breaking news ni ohun rẹ̀. Gbogbo tó bá ń ṣe ṣàmáṣe fọ́lọ̀ kò dẹ̀ rántí ọjọ́ àmà wọlé sùn. Kò lè táyé lọ́rùn. Kò lè táyé lọ́rùn. Gbogbo tí o bá ń ṣe ṣàmáṣe fọ́lọ̀ kò dẹ̀ rántí ọjọ́ tàmá wọlé sùn. Àbórí bó ṣe ń lọ ọmọ ìyá mi àbórí. Bàbá mi gan fẹ́ kájò mi bọ́mú stand mo fi tẹ́lẹ̀ pa náà mi. Ọmọọba mo máa ń tẹ́wọ́ gan mo dẹ̀ lónú kan tó bá di sàkín máa mú kan láì mi kò fẹ́ wàhálà close to God Ọlọ́run ló ń gbé mi lọ. Ẹ bá bínú pé mo rẹ́rìn-ín o. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Something is going on. Honestly, ìgbà tí mò ń gbórin yìí bó ṣe ń kọ ara mi ń ṣẹ́gìrì. Something is. Now listen to this lyrics. I mean, one of his lyrics that he sang. His case is like Mohbad that was using his life story to sing and nobody was paying attention. This is lyrics, Asake lyrics. He said, about that bastard child was the first statement you made when my mother told you she had taken in for you. You even ate the only plantain my mother was trying to eat to regain strength 2 days after I was born. You told my mother never to mention you as my father since you were educated and my mother was not, so you wouldn't spoil your steez. You ignored me all through the years and never supported me with a dime all through my education. All of a sudden, you are sick, worn out, and broken and need my help now. I saw this somewhere where
Something is deeper than us in this story. Ẹni tí wọn rò pé ó lè pàgọ́. Now let us ask a very, very vital question. Was there a point at a time? The father is the only one that can answer. It's not his lyric. People formed it. Ah, okay. So people said people form it. Okay. Okay, on WhatsApp. Same WhatsApp. You won't be, ma. Can play voice note to ma. In fact, when you want to send voice note to see me, no. Okay. On this other one. Ah, ọ̀rọ̀ yìí le, ó le. Hello. Ma. Ẹ káàárọ̀. Ẹ mọ nǹkan tí mo rò pé ó ṣẹlẹ̀. 2 minutes ni mo fún yín ma o. Mo sorry, I'm not judging the old man. I'm very, very sorry. I'm not judging him. You know those Baba Salete, sometimes they are utterances. Oleni ko shi lọ́jọ́, owó tó wo lọ́wọ́ mi, the last owó tó wà lọ́wọ́ mi, mo fẹ́ fi jẹba ni. Ṣé ti understand gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn? Because some people said he lived with his father. But regardless, let's Asake. Sometimes I'm sorry, father àtàtà àmọ̀rí tí ò ní impact kankan ní life wa. Tí ò ti contribute anything to life wa. For the fact pé bàbá yẹn ṣe, let's say pé spam donor ni. Let's assume pé bàbá yẹn spam donor ni. Kókò ya Ọlọ́run láre. Kò ya Ọlọ́run láre. Ọ̀dọ̀ bàbá yìí lọ́mọ Àṣàkẹ́, I mean, ọmọ Àṣàkẹ́ ń gbọ́dọ̀ bàbá yìí. Ọ̀rọ̀ yìí ṣe wá rí báyìí, ó ṣe wá ta kókó. Kí lọmọ yẹn ń ṣe lọ́dọ̀ bàbá yẹn tó bá gbé bàbá tí ò dá ni. Ó dá pé ọmọ Àṣàkẹ́ gbọ́dọ̀ bàbá Àṣàkẹ́ ọ̀dọ̀ yá ti tìyẹn nìyẹn ń gbé o. Ọ̀dọ̀ gẹ́lì àdíjá tán ló bí yẹn ló ń gbé o. Wọ́n lọ́dọ̀ bàbá yẹn ni o, wọ́n lọ́mọ yẹn gan ló máa ran bàbá yẹn lọ́wọ́ nínú ilé. Bóyá kọ̀ máa mọ ọmọ yẹn lọ síbẹ̀. Kò yẹ kọ́mọ yẹn lọ síbẹ̀ rárá tí ò bá rẹ́dí àti tọ́jú bàbá yẹn náà. Ọkùnrin ti ṣe nǹkan kan fún wa. Ọmọ kíkẹ́ ìṣọmọdé máa lọ dàbí ti Mohbad. If parents are not on the same page, wàhálà ni. it will be so sad. Nímọ̀ kó go through nǹkan ṣẹ́kí orin kan báyìí sọmọdé nǹkan tó kọ lonely addict of money. It says a lot. Money on my mind, money. Benny, it says a lot. Yes, it says a lot. When I'm watching that lyrics, when I'm listening to that lyrics and watching the video, the guy is depressed. And look lately, there was a time to be It was becoming lean. As well as it was when he started. Yes. To understand. Yes. It doesn't look as well as when he started. His appearance is just so he might be carrying some things. Yeah. Yes. He's having some issues. Some parents don't know. They are still very much together. The same page. Okay, walk about. Okay. Shema. Èèyàn kan tún sọ̀rọ̀ ni. Ẹ má ṣe advice ẹjọ́ torí time 2 minutes. Àwọn èèyàn máa fẹ́ máa pè mí ìdẹ̀ fẹ́ pẹ́ jù. Yeah. Èèyàn kan ní kí n play voice note. Walk about. Thank you very much. Màá lọ check. Hello, sister. Good morning, ma, or good afternoon. Let me tell you. This is sad. This is sad. This matter is going to be long. I've been telling everybody, old age is real. Yes. This is a reality now. Majority of single mothers are victims of what is going on. Benny. You know what my late father said? And it's common among our men. Like, don't worry, when the child grows up, he or she will look for me. I am sorry. I stand by Asake. On this matter, I'm standing with him. You left your wife and the children and you let them figure it out. After that, then you all be looking for public pity party. Nobody get time for that. Asake doesn't have to do anything. Whatever you plant is what you will reap. Okay, why is it that it's men all the time on our this our social media? They'll be crying all over the social media. Men, why? We have so many good fathers, good men out there, that they're good husband, they're good father, and good family men. But majority of them, we call them deadbeat father here. They will abandon the children after look at the word. BAS finisher that he told the mother. We're not sure if he said that or he didn't say that. No child will forget what the mother or the father
do or did to them. No. I don't care whatever the mother told the child, if the baby was. But still, based on my own experience too, I've said it. I can't wait to write my own story, my own book. The same nonsense people will be talking. Oh, no, she shouldn't have done that. So, you know what? Asake is a grown-up man. Everybody should go and figure it out. What about the scenario that Asake was not doing well? Maybe, God forbid, bad thing is one of those bad boys. Is he going to come out and say that is his son? I bet, take it back well, but he get time for nonsense. Hello, this is a case of single mother struggling alone. It shows that a lot of women are carrying a lot of things caused by men. If I miss your call, I will go. Oh, yeah, to take over by you. Hello, Auntie Aduni. Ma. Ekason, ma. But Sherry, we should not jump to conclusion on this. Exactly, because I won't consider the paper by you try, no. Any to fun Adake no, any Tajake fun no. The lady spoke on the Ekudit show, and the lady confirmed that Baba Asake took care of Asake very well. Really? So we shouldn't be concluding. Auntie, hold on. The mother of Zainab. Oh, the child, the mother of his child. She called yesterday. She said that Asake was taken very good care by his dad. That Asake mom left Asake at 3 years old. The lady even said that name Asake was not for Asake. No, it's not for the grandmother. There was a lady that took care of Asake with Asake daddy that is bearing that Asake name. Asake took after. So I don't know why. See, all of us are castigating the man. Because majority of Kuni was don't will when you judge because she spoke on the show. She even said Baba Asake sent Asake to university. She narrated everything. That 11 years of Zainab you saw now, that was the mother that is the mother that gave birth to us. That daughter is Asake's daughter. The woman that gave birth to that daughter was the one that talked on Little Yekudi. She said very good thing about that Asake dad. He said Asake dad took care of him very well with all his life. So we should stop castigating. I want to go and watch Yekudi show. People that know Asake, they've come out, I mean, as the Taduni. 80%, even the manager, everybody, if 80%, teachers are coming out, friends are coming out, testifying that the man took care of the man of Asake. That says a lot about that man. Women, we need to stop putting men down. We need to listen to the other side of the story. I listened to the Yekudi show. Go and watch it. The mother of Asake's daughter spoke very well of Asake's father because she said the man is a man you should pray for as a father. She knows a lot more than Asake's father, than Asake's mother. Thank you. Yami. This is sad. This is sad. Very sad. See, mommy is calling you. I will call you back home. This is very sad. And Asake ti wá sọ̀rọ̀. So what do we do now? What any car appeal, Sini? So it's not looking like Please, if you call and I call back, kindly pick on time. Okay. Hello. Hello. Hello, good evening. Hello, Auntie. Good evening, ma. Hello, ma. Good evening. Auntie Yoruba ni mo fẹ́ sọ. Go ahead, Yami. Go ahead. Go ahead. Yes, ma. Sherry, àwọn ẹlẹ́rìí wọ́n ti sọ̀rọ̀ tó dáa nípa bàbá Asake. Bẹ́ẹ̀ni. So, pẹ̀lú àwọn ẹlẹ́rìí wọ̀nyẹn mà. Lèmi ò rò pé ó fi ẹ̀kẹ́ anybody tẹ̀ tó máa sọ̀rọ̀ sí máa yẹn láì dá. Sherry ma, there is something about àwọn obìnrin tí mo fẹ́ kẹ́ tó máa hàdì sí ọ̀rọ̀ tó máa bá ń sọ. Sherry, àwọn obìnrin kan ní ọkàn wípé àwọn nìkan làwọn máa jẹun ọmọ. Sherry, tó bá filé ọkùnrin sílẹ̀ tí wọ́n lọ yẹn, bóyá lóòótọ́ ká sọ pé bóyá ṣe lẹ́ni yẹn ṣẹ̀wọ̀n. Àmọ́ even in this case now, a rí evidence pé obìnrin yìí ó lọ fẹ́ ẹni tó ọkùnrin míì ẹni tó tẹ́ lọ́rùn ó dẹ̀ fọmọ́lẹ̀ lọ́dún mẹ́ta ló tẹ̀lé lọ.
now coming back, àwọn náà ló tún wá jókòó tán fẹ̀yìntì tán jẹun ọmọ. There is more to this. Ọlọ́run nìkan ni kó ṣàánú. Then the question to yẹ ká tún béèrè náà ìyá mi, even in all of this, aunty, even kí bàbá Àṣàkẹ́ má tẹ̀ tó wá rí àwọn èèyàn tó pọ̀ ṣe dáadáa. Ọlọ́run ò fi pàṣán bàbá sọ́wọ́ ọmọ o. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ò fi pàṣán òbí sọ́wọ́ ọmọ. Bẹ́ẹ̀ni. As long as tábà ti ń nawọ́ sẹ́ni tá a mọ̀ rí rárá, tí ò dá hold anything, how much more? Ìdá àti ẹ̀gbọ́n nínú ìtàn pé ẹni ló bí wa. Ó ṣojúṣe ẹ̀ kò ṣojúṣe ẹ̀. Ọlọ́run ṣáà ti ẹ̀. No, ó gbọ́dọ̀ ṣojúṣe, àǹtí. Ẹ má sọ wípé wọ́n ṣojúṣe wọn ò ṣojúṣe. Ìdá jáàsì ni, ìdá iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Ó ṣáà ti mókè báyìí. Ẹ̀tọ́ àìtọ́jú àwọn òbí ẹ̀ méjèèjì. Auntie, I disagree with what you just said. Ìyá fi sílẹ̀ lọ́mọ ọdún mẹ́ta. Ìyá tó lè dájú ọmọ lọ́mọ ọdún mẹ́ta. Tó tún wá fẹ̀yìntì mà, tó tún wá ń jẹ gbogbo mùdùmùdù báyìí. Auntie ẹ sì máa túṣu désàlẹ̀ kòkò. There is more to it. Bẹ́ẹ̀ni. Kọ́lọ̀ ń ṣàánú bàbá yẹn ni. Nǹkan kan wà níbẹ̀ tá a sì mú bọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé mà. I have two objections sí nǹkan tá à ń tí sọ, which is number one, wọ́n túṣu dé, I mean, pé téèyàn bá ṣe responsibility or kò ṣe, you have to do your responsibility. Mine is that did the man take any responsibility at a time, and the man, we have confirmed, at least we don't know, from what we have seen on social media, some people came out and said this man actually took care of the child to a certain extent. Then another thing we are not looking at is what made the woman to leave when that boy was 3 years old. There are times that women will leave their children, maybe for the sake of them staying alive. Could that be the reason? Could that be the case? I have a video that was sent to me yesterday. In that video, that man, in that video, this happened 3 days ago in Nigeria. I don't want to talk much about it because they are trying to arrest the guy. He has run away. So we are not trying to bring it out, the case out yet. You need to see how this man dealt with the mother of his child. The woman is still lactating, breastfeeding a baby. You need to see how this man dealt with the man. I mean, with the woman. That woman today, if she decided to leave the baby and run for cover. So on this case, I think all of us have to be very careful. Like somebody said, I should not be sentimental about it. I am just looking at, we have seen people come out to say this man took care of Asake. Who say no matter what, your father is your father, whether responsible or not, that's a big lie. If you are not responsible to a child, the child does not have any responsibility towards you. I'm not going to be on that fence. My fence, where I stand is, did this man help at a point or he did not? Whatever happens between the couple now, yes, can eventually affect the relationship of the child and the father. But it's not supposed to be so. Okay? It's not supposed to be so. So they said this woman left Asake's father when Asake was 3 years old. Why did she leave? What made her leave? What happened to her? Because it's not normal or easy. There are some women who do it. I won't rule it out. Who will leave their children, abandon their children to just walk away. But most times, women don't joke with their children. Why did that woman leave Asake for the father? What was the relationship between them? But irrespective of that, irrespective of whatever transpired between them, this shouldn't have come between all of them. It shouldn't have come between Asake and the father. Except the father has done something to Asake himself that Asake is not bold enough to come out and speak. Or doesn't want to. Looking at him from one or two of his songs, you can know he's going through something. Somebody said, what kind of woman leaves a 3-year-old child? Probably a woman that is facing danger. How about that? Brother, I mean, in fact, let me send it to you now. Then come and comment back. Let me send something to you now. Then come, but though I don't want it outside, you understand? Let me send something to you for you to see.
This happened 2 days ago. I'm sending it to you for you to see now. Come back and tell me exactly what you are saying again. So there are some circumstances that will make a woman leave her child and run away. Where they will feel link hypertension kan sórí page mi ṣe we on ya sórí ẹ ò burú. Ni de delete kini from here. Oh yeah, bá mi wo kini tí mo send sí kini sí yín yẹn. Even though whatever happens between a man and a man and the wife, as long as it does not put danger on that child. So mo ti send àwọn kankan sí ọ̀dọ̀ yín ẹ̀yin tẹ́ni tẹ́mọ̀. Somebody said, no, you don't leave your child. When they want to buy you, there is an adage in Yoruba that says, tí no bá ń jó ẹni, tó ń jó ọmọ ẹni, tí ara ẹni la máa kọ́kọ́ ń gbọ́. But we don't know why they got to that stage where the woman is now flaunting the new husband that the other guy spoke about. Ṣé ń gbọ́ mi? But èmi fẹ́ ká wà objective. Torí àti really more deep things to really ṣẹlẹ̀. No, I can't send to you. Mi ò send nǹkan bẹ́ẹ̀. Olójú àwọn tí mo lè send ẹ̀ sí. Àwọn tájọ wà ní click ni tí máa ń bá sọ̀rọ̀ tá máa jọ ń sọ̀rọ̀ lórí nǹkan. So mo ti send ẹ̀ wọ́n máa rí kíní yẹn. Anyway, did this man play a role? That is what we want to establish on this platform. Did this man at any point play a role? Sorry. Àwọn èèyàn ń pè mo ti gbàgbé. Play a role in that child's life. 75 missed call, okay. Did he play a role in that child's life? Yes, from what we have seen. Except those ones are working for the man, and I don't want to believe that, especially that childhood friend. My no share gusi. Oh, yeah, ko Jenny no. Hello, answer. Hello, ma. Kí lẹ rí mà? Nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé ẹ sọ pé Sherry ẹ sọ ọkọ pé tí bàbá ò bá tọ́jú ọmọ náà kò yẹ kó jèrè ọmọ. Mo dúró lórí ẹ̀. Yes, ṣé ẹ̀ ń gbọ́ mi mà? Mo ń gbọ́ yín. Yeah, in a way right. Bẹ́ẹ̀ nǹkan tẹ́mi kàn gbàdúrà ni pé kí àwọn ọmọ wa kí wọ́n ní àánú wa lójú. Kí wọ́n ní àánú àní láti. Kọ́ ní àánú ṣé tá bá tọ́jú wọn àbí tá bá tọ́jú ọmọ yẹn ẹni sùúrù àǹtí. Àǹtí. Sherry stage tí bàbá Àṣàkẹ́ wà ń sìn. Àṣàkẹ́ kò tiẹ̀ sí nǹkan tó lè ṣe fún Àṣàkẹ́ pẹ̀lú torí mo rí bàbá ẹ̀ pẹ̀lú situation tó wà bẹ́ẹ̀ni. Ó kàn jẹ́ pé ó ṣe charity lásán. Bẹ́ẹ̀ni. Ó bẹ́tà. Bẹ́ẹ̀ni. Bí àwọn ọmọ wa ní àánú wa lójú. Mo ti rí àwọn ọmọ tó yẹ pé ẹlòmíì bá ìyá wọn tèkè wọn jìyà kò dẹ̀ ní tèkè ẹ̀ màmá ẹ̀ náà. Àánú ni ká béèrè fún. Kí Ọlọ́run ṣàánú gbogbo wa káwọn ọmọ wa ní àánú wa lójú. Àwọn obìnrin kan dẹ̀ wà náà kò sí bá ṣe lè bí tàtó tó bá ti tí Ọlọ́run bá ti gbé wa ga ká ti tó àwọn ọmọ yẹn ká jọ̀wọ́ gbogbo ẹ̀ lẹ̀ torí àwọn ọmọ ẹ̀ náà gbà míì tẹ́ bá lọ jẹ pé Ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́wọ́ tí wọ́n bá sọ pé òun fẹ́ gbẹ̀san nǹkan tí àwọn fẹ́ bá àwọn ọmọ àwọn kò tí ẹ̀ ṣe àwọn ọmọ tá à ń bí ń sìn wọ́n lè sọ fún yín pé no kò sí nǹkan tẹ́ lè sọ kò dẹ̀ sí ìyàtẹ̀ lè jẹ tíyàn kàn fi gbogbo ẹ̀ lẹ̀ fún Ọlọ́run because bí àwọn èèyàn ṣe ń sọ pé bóyá ìyá Àṣàkẹ́ yẹn ti lọ ṣe nǹkan ni kó má di pé wọ́n wá sọ ọmọ yẹn di nǹkan tọ́mọ lọ́wọ́ àwọn èèyàn náà lè jáde fún ìyá yẹn náà tó ti yé yín so nígbà míì táwọn ọmọ wa bá tiẹ̀ fẹ́ ṣe ẹsẹ̀ gbé ká jẹ́ kọ́ ní kí pé kó tiẹ̀ jẹ́ pé charity ló ń ṣe kò dàbí mo ṣe rí bàbá yẹn pẹ̀lú ojú tó ń dùn o wọ́n dẹ̀ tún sọ pé ó tún ní. ojú ń dùn wọ́n ti sẹ́ndì fídíò yẹn sí mi ojú ń dùn bàbá yẹn lóòótọ́. yẹ mo rí wọ́n ṣó ẹ̀ ojú ń tó dùn ń sọ̀rọ̀ àwọn èèyàn nǹkan tí mo dẹ̀ tún fi ṣẹ́ rí ìjẹ́rìí ayé nìjẹ́rìí àwọn a lot of people many àwọn èèyàn tó pọ̀ wọ́n bọ́ sa pé bàbá yẹn look after èyí tó ń sọ pé bàbá ẹ ṣe nǹkan fún ní 3 years yẹn títí ẹ̀gán bọ́ta àwọn èèyàn náà dẹ̀ bọ́ta pé bàbá yẹn look after nǹkan kan lè go wrong o kọ́mọ yẹn fi decide bẹ́ẹ̀ yẹn o but notwithstanding mo mọ̀ pé àwọn èèyàn wọ́n á ti pè family ṣe gbọ́ nínú fídíò tẹ́ sọ yẹn pé ìyá yẹn ti fi pè family meeting I know something will be done so nǹkan tẹ̀mí fẹ́ sọ nìyẹn káwọn ọmọ wa lànà wa lójú kó kàn tiẹ̀ ṣàánú bàbá yẹn kó tiẹ̀ máa mọ̀ rí kó tiẹ̀ máa jẹ́ bá bẹ́ẹ̀ kó kàn tiẹ̀ kọjá kó rí irú èèyàn bẹ́ẹ̀ yẹn at least á ṣàánú ẹ̀. bẹ́ẹ̀ni. okay ó dà mà. yeah
tó bá jẹ́ based on his medical situation, yes. But bàbá tí ò bá tí nǹkan kan ò ṣe tí ò bá tọ́jú ọmọ kó jẹ́ ìyá tiẹ̀ náà. Yes. But based on his medical condition, at least tí ò bá mọ̀ orí àṣàánú fún, God bless you. Ẹ má jẹ́ ká encourage àǹtí. Torí tí a bá ti ń sick bẹ́ẹ̀ yẹn, tí nǹkan bá ti ń ṣe wá, a ti ń lọ sọ́jọ́ ogbó nìyẹn. Bẹ́ẹ̀ni. Ọjọ́ ogbó ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni mà. Ó máa mú nǹkan kan dání ṣáà ni. God bless you. Akọ máa mú nǹkan kan dání. Bẹ́ẹ̀ni. Akọ máa mú nǹkan kan dání. Sólè ó ti ń lọ sọ́jọ́ ogbó nìyẹn. Bẹ́ẹ̀ni, ẹ ṣé mà. So ìyẹn lèmi sọ wípé ẹ má jẹ́ ká encourage kan tí ò dá wípé wọ́n tọ́jú ọmọ wọn ò tọ́jú ọmọ ẹ̀tọ́ ẹ̀ ní tí ò bá ń ṣe pé sickness tí bàbá yìí sick so that we will not continue to have so many we have them ẹ má jẹ́ àparọ́ fúnra wa we have a lot of irresponsible men tó jẹ́ pé tán bá wọ́n kàn that is one of the reasons tí mi ò ṣe support polygamy mi ló bàjọ́ tó o bá lè tọ́jú ọmọ má fẹ́ yàwó púpọ̀ many of you ẹ kàn fẹ́ àwọn ìyàwó yìí wọ́n á bímọ ẹ lọ àwọn náà máa tọ́jú ọmọ ẹ̀ẹ́dẹ̀ mọ́mọ́ tó máa ṣe yín láàánú lọ́jọ́ alẹ́ kò dé ìṣòro owó kò sówó tó ní tó bá dé stage kó máa nídìí èèyàn. My name is Asake Saye. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò. Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.